ẹ káàbọ̀ sórí ìkànnì ẹ farabalẹ̀ fún dáadáa fídíò tó ń ṣó lẹ́gbẹ̀ẹ́ wa ṣùgbọ́n play fún yín ẹ wo inú fídíò tí ẹ ń wo lẹ́gbẹ̀ẹ́ wa ó tún pẹ́ẹ́pẹ́ àṣírí tẹ máa ń gbọ́ àṣírí pẹ́rẹ́pẹ́rẹ́ òun lọ́ tún nínú fídíò ẹ wò ẹ bá wa subscribe kẹ́ lè máa jẹ gbogbo ìgbádùn bó ṣe ń lọ ní agbo òṣèré ẹ wò láì fọ̀pá pọlọpọlọ péjọ ẹ wò fídíò náà rèé ẹ ká sojú abẹ́ ń kó. mo dẹ̀ gbọ́ aláṣàbí tòkunbọ̀ tó ń sọ pé ńgbà náà àwọn APC náà ń kìnnáàpù àwọn bàbá méjì tí wí àwọn báńdíìtì kìnnáàpù yìí tán fi wọn lẹ́gba tán nà wọ́n lọ́rẹ́ ṣe bẹ́ẹ̀ APC ni wọ́n. mo wá fẹ́ kó o tọ́ka ADC àti APGA àti PDP tí wọ́n wà nínú igbó mo fẹ́ kó o tọ́ka wọn. Tókunbọ̀ mo fẹ́ kó o tọ́ka wọn. One, sórí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ àárín èmi pẹ̀lú rẹ nìyẹn Tókunbọ̀ kì í ṣèjà o mo fẹ́ kó o lo làákàì tó bá fẹ́ bá àwọn pọ́lítíìsì ṣe kì í ṣariwo kì í dẹ̀ ṣe èébú kì í ṣe rọ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mọ̀jẹ̀ apurọ́ fúnra wa mọ̀jẹ̀ aranjú mọ́ra wa ọ̀rọ̀ halẹ̀ kọ́ ló wà nílẹ̀ yìí ọ̀rọ̀ abíyamọ ló wà nílẹ̀ táwọn ọmọ rẹ ò bá ní lọ sí Nàìjíríà tíwọ náà bá sì lóò ní lọ sí Nàìjíríà má sọ bẹ́ẹ̀ o mẹ̀yìn ọlá o mẹ̀yìn ọlá o ti ní grandchildren ǹjẹ́ o mẹ̀yìn ọlá àwọn ẹni sọ bẹ́ẹ̀ lánàá gbogbo fámìlì wọn wà Nàìjíríà nísìn àwọn ẹni sọ bẹ́ẹ̀ níjẹta gbogbo fámìlì àwa tá à ń sọ bẹ́ẹ̀ nígbà tá a wọlé tá a ní kí là ń lọ ṣe Nàìjíríà ń wù wá lọ jókòó Esabod fight for your grandchildren Ọlátòkunbọ̀ Aláṣàbí fight fún grandchildren àwa Yorùbá sì ṣetán tá a fẹ́ fọ Nàìjíríà mọ́ àwa abíyamọ lẹ Yorùbá a ṣetán tá a fọ Nàìjíríà mọ́ àkọ́kọ́ àfọmọ́ Nàìjíríà àti ilẹ̀ Yorùbá ní ṣẹ̀ríà lọ kódà kan bá lè rí ṣe nílẹ̀ Haúsá gan kan yọ kú o tí wọ́n bá lè rí ṣe nílẹ̀ Haúsá kan yọ kú o ṣẹ̀ríà lọ nílẹ̀ Yorùbá a nídìí ẹ̀ wọ́n fi ń tan ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n fi ń tan ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí àtàwọn ẹni tẹ́rù ń bà kò sí tó jọmọ́ o àwọn abiyamọ mo ti sọ mo ní táwọn abiyamọ ayé bá ilé dìde àtàwọn abiyamọ ọ̀run bá ilé dìde sórí ọ̀rọ̀ yìí wàláì tàláì tí ń jẹ́ jihadi tí ń jẹ́ ṣẹ̀ríà ní gbogbo Nàìjíríà pátápátá àti ilẹ̀ Haúsá ó máa kánṣu ni wo arákùnrin tí mo gbé síbẹ̀ pẹ̀lú Gumi fídíò rẹ̀ ó ti wà ń ta o lọ gbọ́n tí wọ́n ń sọ lórí Gumi wípé ṣé mùsùlùmí ni àbí pọlitíṣà tó ráwọn ti rí àwọn èèyàn wọn tí wọ́n ń du ipò fídíò bẹ́ẹ̀ bá rí èmi ó jù sínú WhatsApp yín ẹni bá ní ìdí ẹ̀ kó sọ fún mi màá jù sínú WhatsApp ẹ̀ ẹni tó bá ní ìdí ẹ̀ kó sọ fún mi màá jù sí kẹ́ wá jókòó kẹ́ ẹ fi wo ohun tí èmi náà ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ṣe yẹn léní ẹ̀yin tẹ́ ń bú bàbá Tinubu mo ní bàbá Tinubu ń ṣiṣẹ́ kan lábẹ́lẹ̀ṣẹ̀ lórí ọ̀rọ̀ àwọn báńdíìtì tán ń jiyàn gbé tí Gumi wá ń sọ báyìí pé they are our people and we are not going to leave them gbogbo àwọn Haúsá náà ti dìde wọ́n ti fi tiwa ṣe àríkọ́gbọ́n àwọn Yíbò gan ṣe dìdá ìnò wípé ńgbà tí Nnamdi Kanu fi bẹ̀rẹ̀ tiẹ̀ táwọn bá dìde sókè ni àwọn ẹni ẹlẹ́ni ò ní kúkú yàbá yẹn ṣé ẹ mọ̀ pé ńgbà Sunday náà dìde tó ní Yorùbá nation Fúlàní kankan tá a bá tètè káàṣẹ bọ́rọ̀ bá ṣe dàrí àmọ́dẹ̀mọ̀ Sunday Igboho kò ní good adviser nígbà náà Ọlọ́run wá tì lẹ́yìn ẹlẹ́dàá àyà rẹ̀ ó ti jẹ́ kó sọnù mọ́ kì í ṣe nítorí APC tó wọ̀ o
kì í ṣe nítorí abúgà tó wọ̀ o kì í ṣe nítorí PDP tó wọ̀ o ẹ gbàgbé nípa orúkọ gbogbo yamayama yẹn ẹ jẹ́ ká sọ̀rọ̀ ọlẹ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ ọ̀lú ṣébi tí gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní diaspora ṣébi tẹ́ ẹ ìmí inú yín ó lè kọ́ àìmọye ilé sílé tí ó sì tún tí ó hẹ́ẹ̀pù gbogbo ọmọ Nàìjíríà ẹ wo bí báńdíìtì tí àwọn Gumi lọ tán lọ sponsor wá láti Chad, Niger, Cameroon, Douala gbogbo ẹ̀ tó lọ sponsor wọn wá tán wá fẹ́ fi gbalẹ̀ tán fẹ́ joyè land grabber ẹ wá wo eléyìí tí táyà wà lẹ́yìn rẹ̀ yìí wọ́n kó ẹrù wọn pẹ̀lú máṣíìnì tí wọ́n fi ṣiṣẹ́ wọ́n wá lọ balẹ̀ sí Súlèjà wọ́n lọ balẹ̀ sí Súlèjà nílùú àwọn tápà ní kínní wọ́n wá káàtì wọn tírélà ńlá gan ni o méjì ó kún fún máṣíìnì wọ́n wá di ẹrù yìí síbẹ̀ wọ́n wá ní kíni wọ́n wá gbé wọn gbígbé tán gbé wọn wọ́n wá interview wọn tó bá yá kẹ́ ẹ máa wo picture yìí tí interview wọn wà lọ́wọ́ mi wọ́n wá bi wọ́n léèrè ọ̀rọ̀ last 2 weeks nìyẹn o ọ̀gá wọn ti ní kán fọ́nká sí gbogbo ìlú gbogbo bí wọ́n ti pa èèyàn wọ́n wá lọ jókòó síbẹ̀ irú Kwara yẹn tán ti lọ pa àwọn ẹni tí ò bá wọn ṣe jàmọ́ọ̀lì súnà àwọn ẹni kírísítẹ́nì tó wà ń bẹ oníṣẹ̀ṣe tó wà ń bẹ tán ti pa wọ́n wá kó àwọn eléyìí sínú tírélà kan máa lọ wọ́n wá gba lọ́kọjá wọlé tán bá gba lọ́kọjá wọlé wọ́n tún mú kalẹ̀ síbẹ̀ tí máṣíìnì náà fi bá wọlé wọ́n káàtì wọn o wọ́n lẹ́rù wọn yẹn kí ni nǹkan tó wà ń bẹ kò sí nǹkan olóró ń bẹ wọ́n ló dà jíjókòó tẹ́lẹ̀ fẹ́ jókòó àwọn ìyàwó yín dà àdẹ́ntìtì yín dà àwọn fẹ́ mọ̀mọ́ ìlú tẹ́ ẹ ṣe lẹ́kọ́ bá rọ̀ o my sister fídíò wà lọ́wọ́ mi màá jù sí orí pílátífọ́ọ̀mù yìí tí wọ́n fi máa róòlù ẹ̀ sórí ọ̀dọ̀ wọn bẹ́ẹ̀ bá gbáwúsá ṣe bẹ́ẹ̀ ń wo India film tó dẹ̀ ń yé yín wo ohun tí wọ́n sọ síbẹ̀ ṣé ẹ rí gbogbo àwọn ẹni tó pa ní Kwara tán lé dànù àti gbogbo bí wọ́n ti lé àwọn èèyàn wọ́n wá fẹ́ mú Ògbómọ̀ṣọ́ sí i kí àwọn báńdíìtì tó ti gbà wọlé kan wá jókòó síbẹ̀ ọgbọ́n tí Gumi ṣe nìyẹn èmi ò wá mọ̀ bóyá Gumi ní control Nàìjíríà bóyá bàbá Tinubu ní control Nàìjíríà èmi ò fẹ́ mọ̀ mi tí kò yé wa ní ìsìn lọ́wọ́lọ́wọ́ báyìí mo wá gbọ́ tí Àtíkù ń sọ báyìí pé kán mú Sunday Igboho wípé ó mọ̀ ń pa àwọn báyìí kán mú Gumi gangan níjọ́ wọn bá àrẹ́sì Sunday Igboho ipò lọ gba àwọn èèyàn kalẹ̀ níjọ́ yẹn kán mú Gumi náà pamọ́ ǹjẹ́ gbọ́ ẹ jẹ́ kí Yorùbá ó kọ́ wọn ní sense ọmọ mélòó ni Yorùbá bí táìtìlì Haúsá tí wọ́n bí wọ́n sì pa gbogbo àwọn ọmọ yẹn pátápátá wá lọ gbé àwọn báńdíìtì wọlé Gumi who are you ẹ wo bí wọ́n ṣe ń ṣe àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n kó ẹ wo bọ́n ṣe ń gbó wọn mọ́nú desert ẹ sọ fún Gumi kó try láti mú mi o èmi nìkan sì kọ́ ló máa mú wàláhì àwọn Haúsá rẹ̀ náà ti dìde sí báyìí fídíò wà tó show live kì í sì ṣe lórí pílátífọ́ọ̀mù yẹ̀yẹ́ náà ti lọ sọ lórí pílátífọ́ọ̀mù gbogbo Nàìjíríà tí Nàìjíríà ń control mídíà ibẹ̀ ni máa yìí ti lọ ó ní kó wá jẹ́wọ́ ṣé mùsùlùmí ni torí gbogbo àwọn tó ń pera wọn ní jàmálì súnà wọ́n ti wọnú pọ́lítíìsì wọ́n dẹ̀ ń pera wọn láàfáà mo wá fẹ́ kí Mufti wò ó àti ìmáàmù Ògbómọ̀ṣọ́ àtàjígini àti gbogbo àwọn mẹ́mbà jàmálì súnà mo fẹ́ kẹ́ ẹ dá mi lóhùn lónìí Gumi tẹ́ ń sọ èmi á sẹ́ndì gbogbo fídíò bó ṣe ń challenge rẹ̀ gẹ́gẹ́ bí èmi náà ṣe ń challenge yín ìdí tẹ́ fi ń sọ̀rọ̀ ṣẹ̀ríà ńlẹ̀ Yorùbá èyí tó wà ńlọrin ṣé kò tó ni ṣé Fúlàní náà ń sọ nílọrin ni ṣé bí Yorùbá náà ń sọ
báwo ló ṣe lè jẹ́ kí gbogbo local government ní kó ní ṣẹ̀ríà fún kíni? fún ìgbàyìn lẹ bá wa bí àwọn ọmọ ni, abẹ́yìn lẹ sọ orúkọ wọn, abẹ́yìn lẹ sọ wá lórúkọ, tẹ́ ẹ gbé ẹ̀sìn apààyàn wọlé, tẹ́ ẹ gbé ìjọ apààyàn wọlé, tẹ́ ẹ sọ mùsùlùmí lórúkọ, tẹ́ ẹ sọ ìsìláàmù lórúkọ. Ẹ ti bà ìsìláàmù jẹ́. Gbogbo àwọn ọmọ tí ìbá wá sílé kéwú, tí Gumi ìbá máa kọ́ ní kéwú, ó ti jẹ́ káwọn Fúlàní ó pa wọ́n tán nílẹ̀ Haúsá. Ó wá lọ rè kó àwọn báńdíìtì ìran yálà ìyá ẹ ó lọ rè kó wá sí kọ́ máa terrorize wa. Lọ́kọ́jà ni wọ́n ti gbá tírélà méjì pẹ̀lú àwọn mọ́ṣíìnì tó kún bẹ́ẹ̀, ibẹ̀ náà ti gbá wọn mú. Ẹ wò ó, ẹ̀yin abiyamọ ilẹ̀ Yorùbá ẹ dìde. Aláṣàbí Tòkunbọ̀, eléyìí kì í ṣe ọ̀rọ̀ jẹ́ ìrànjú kí n mọ bẹ́ẹ̀ bú ẹ wọ́n fún APC lówó ní ọ̀rọ̀ APC wà ń bẹ́ẹ̀. Kán tó bí wa náà ti ń ṣòṣèlú wọn, kán tó bí wa náà ti ń ríǹgì ara wọn láti gba ayé àwọn Awólọ́wọ̀ Akíntọ́lá. Wọ́n ríǹgì tó bá wù wọ́n ni kò kàn ẹ́. tó bá fẹ́ wà nù ìjọ pọ́lítíìsì dáadáa lọ́lé lọ́jọ́ ìwọ̀n kò sẹ́ni tó lé ẹ. Jẹ́ ká bá wọn